torí hàn ti kọ̀wé rẹ̀ ni sórí ìwé mímọ́ ọlágbára lọ́pọ̀lọpọ̀ bóyá májẹ̀mú láéláé lọ́kà àbí májẹ̀mú tuntun nǹkan Ọlọ́run bá ti kọ ọ ti kọ o ẹ̀sà yídáyídà èkó àgbògbà sísìn kò yóò yí padà tàbí kẹ́ dín agbára ọ̀rọ̀ kan bá ti kọ ni ọ̀yọ́ dínkù àkórí mi sí ọ lónìí òun náà ni torí hàn ti kọ̀wé rẹ̀ ìwé kẹ́hìn wọ́n kàn bá mi á lọ wọ́n ṣe ràn lọ wọ́n lè ṣe iyèméjì ọ̀rọ̀ Ọlọ́run kan kọ́ ọ lágbára jù ọ jẹ́ ọ̀rọ̀ kan jẹ́ pé ọ yẹ kọ́ nìyàn kẹ́ bọ̀wọ̀ àkò gbogbo àkọ́nìyàn bá ké sí ọ̀rọ̀ ni àbí kọ́ ka ọ̀rọ̀ ni sórí ṣe ní pé agbára ó ti ọ̀rọ̀ ni lẹ́yìn ó pè á sínú ìṣe gbogbo àkọ́nìyàn bá dẹ̀ bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run ó máa ń mú agbára ó máa ń mú hàn nípasẹ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ti gba òdáǹdè ọ̀pọ̀lọpọ̀ ní ti dòmìnira lọ́ ẹ̀ṣẹ̀ ran àtàrí sàn ọ̀bọ̀n ẹ̀ ń fira torí hàn ti kọ̀wé rẹ̀ ẹ bá dá kọ́lé gbàgbọ́ kankan láyé òde òní kẹ́ ẹ mọ̀ kí ọ̀rọ̀ Ọlọ́run kò ti kọ sílẹ̀ wọ́n gẹ́gẹ́ bí ọ̀nìkan kọ́ mọ ọ̀rọ̀ Ọlọ́run kò kọ́ lépa rẹ̀ olùmúrì onígbàgbọ́ ni o ìbéèrè rẹ̀ yà tètò ṣá ní kété ògbà ní yà tètò kó bá ti rí pé ọ̀dẹ̀ ti yí dẹ̀ náà bá àdẹ̀yà ara múrin á ṣe ló fẹ́ kí bẹ́ẹ̀lì wọn á tètò lóògbà múrin ó ṣe ṣe kẹ́ jẹ́ ọlẹ́mọ́tótó ọ̀nìyàn lọ́yà ṣùgbọ́n kábàdé ó lọ́nà mú kejì ó ṣe ti kọ́ jẹ́ pé ọ̀lẹ kẹ́ ẹ̀ kàwé nì lọ́yà olùbéèrè rẹ̀ ní tètò kọ́ bá jòkó tí ẹ̀ sí ni kọ́ mọ ṣàwárí nǹkan jẹ́ pé Ọlọ́run ti kọ nípa ìtẹ̀ rẹ̀ ìwé mímọ́ ó tú ní sílẹ̀ o ìwé mímọ́ ó dojú ti èṣù nínú ayé ọni àbí nínú ẹbí ọni wàá olùgbà kí Jésù olúwara ó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ó yá gbàwẹ̀ lógójì ọ̀sìn àtògójì òru nǹkan ti gbàwẹ̀ ní oríkù kéréje ẹ parí àwẹ̀ rẹ̀ gbẹ̀lẹ̀ṣù jákúyá dán o ní ọ̀kúta nìyàn ìwé mẹ́sàn èdè búrẹ́dì àtìkàrà kọ́ yóò jẹun wà mọ́ kí Jésù mú dá lóhùn ìhàn ti kọ̀wé rẹ̀ kànkọ̀ níbi kí Jésù ti sọ̀rọ̀ bá Mátíù orí 4 ẹsẹ̀ 4 ni ṣùgbọ́n ibi kí Jésù tọ́ka sílùgbẹ́ ẹni hàn ti kọ́ ṣáájú ní Deuteronomy orí 8 ẹsẹ̀ 3 ìbá dáa kọ́ ọmọ nǹkan Ọlọ́run kọ́ o òun ni Jésù mú ṣẹ́kẹ̀ǹbẹ̀ èṣù ní John kété ìdánwò mẹ́tẹ̀ẹ̀ta kó gbé á ọ̀rọ̀ Ọlọ́run ní Jésù kan mú gbárí rẹ̀ dànù títí kan mú sá lọ kọ́ bá mọ kàn kọ́ á jẹ́ àkàbàkọ̀ àgùlé lórí kájọ mọ nǹkan yẹ kó ṣe léèrè kò kéèrè kò Jésù yí ọ tẹ́ḿpìlì méjì ọ̀kan rí pé Júù náà ni ọlẹ́tọ́ láti tẹ́ ọ gba ìwé mímọ́ kẹ̀lébẹ̀ kẹ̀dẹ̀ká ọjà kù sí májẹ̀mú láéláé ni ó ṣí kọba o Lúùkù orí 4 ẹsẹ̀ 18 níbà rí pé Jésù kan débì kan ó bẹ̀rẹ̀ sí ká garaga ẹ̀mí Ọlọ́run bẹ lọ́rọ̀ àwọn torí pé wọ́n ti máa rìn òróró yàn ó láti wàásù fún àwọn òtòṣì òtúríran fún àwọn afọ́jú àti láti kéde ọdún tẹ́wọ́gbà Ọlọ́run kíkété ọ̀nìyàn ìrákẹ́lẹ́bẹ̀ẹ́ kan rin ẹrú rẹ̀ bí èyí torí pé wọ́n ti gbọ́rọ̀ ọ nìrí kó bá lọ sínú májẹ̀mú láéláé ní wòlíì Àìsáyà orí 61 ẹsẹ̀ 1 wàá níbẹ̀ wípé ẹ̀mí Ọlọ́run ẹ bẹ lọ́ra mi wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ ẹni ṣáájú ọ̀pọ̀lọpọ̀ ní Bíbélì mú nílò níbà ọkẹ́ wàásù rẹ̀ gan ṣùgbọ́n lè wà á kẹ́ra múrin ẹ ṣe àtúpalẹ̀ ẹ ṣàwárí fúnra rẹ̀ nǹkan Ọlọ́run ti kọ́ lépa tòun ẹ yẹ kọ́ mọ̀ ìyá jẹ́ra rẹ̀ kó bá mọ kùwé mímọ́ kọ ọ máa mú ọ̀sẹ̀ ọ ní omi múlẹ̀ nínú jàgùdù ayé kó bá mọ kùwé mímọ́ kọ
ó máa ń mọ́kàn ní balẹ̀, ó dẹ̀ máa ń mú kí òtítọ́ ìrere, òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kejòkó sínú ọkàn ènìyàn. Ó gbọ́dọ̀ ṣàwárí o, nǹkan Ọlọ́run kọ nípa tẹ̀rẹ, èyí nǹkan Ọlọ́run kọ nípa ọkọ rẹ, nǹkan Ọlọ́run kọ nípa ẹbí rẹ, èyí nǹkan Ọlọ́run kọ nípa ọmọ rẹ kankan. Ṣùgbọ́n nìkan ká kọ́kọ́ bí ọmọ mẹ́rin kan ti pọ̀jù láti tọ́jú ọkùnrin kan. Èmi ọmọ kan ó bí bóyá 19 ni. Ojoojúmọ́ ayé kan ọlọ́rọ̀ Ọlọ́run. Gbogbo ẹni gan bóyá rí ó san ilé ìwé ran gan, á tún kọ́ ọ lẹ́kọ̀ọ́ ti ṣùkúrù. Ọ̀pọ̀bìnrin ní Susanna Wesley. Ó gbìyànjú o lọ́kànkàn kọ́ ìran ọmọ ní lójoojúmọ́. Kẹ̀dẹ̀ a ronú pé Ọlọ́run ti kọ nǹkan nípa tiẹ̀ kí tí ọmọ ní ṣàrà ìṣọ̀tọ̀ọ̀tọ̀ kò tọ́jú ran. Ẹ̀yin oréyìn síkọ́ rí lọ́ra ọmọ rẹ̀ kò ṣe àlùfáà ìránṣẹ́ Ọlọ́run ọdún mímọ́ lépadà yìnyín. Owó ṣàwárí nǹkan Ọlọ́run kọ nípa ọmọ rẹ, kọ́kọ́ nípa ọyà rẹ, kọ́kọ́ nípa ilé rẹ, kọ́kọ́ nípa àyíká rẹ, kọ́kọ́ nípa ọjọ́ rẹ, kọ́kọ́ nípa iṣẹ́ kò ṣe gan kọ̀ọ̀bá yóò gbé ògbé ayé ọlọ́ba. Òjó lórúkọ mi, ọmọ àbálábí tán. Ṣé wọ́n ti kọ̀wé rẹ̀? Kọ́ bá ti kọ̀wé rẹ̀, èso ayé nínú ayé rẹ̀. Ire o.